kì í sún mi kì í rẹ̀ mí oorun ní dá mi lágara kàkà kọ́rẹ́ mi máa mú rẹ̀ rodò máa fẹ́ wí ọ̀fẹ́ gbéra èsù kú ká pa mí ẹ̀ sànù gan lára mi ọní báyìí ká mọ̀ ló gbà yí pé àádórí òòrórí rẹ̀ mẹ́mú kọ́nìyàn báyìí ká mọ̀ ló gbà yí tó bó nítọ̀hún bímọ mẹ́fà àpòfo alára pa méjì akẹrin ọba àlùfà pa méjì akéjì o ìkókò ayòkó bọ́kọ́ bá ti mí yòkó bá padà yàfín káfíń bá tètè kó àrùn gbọ̀ ọlọ́run ní ìyọra ò ẹgbẹ́ mi lọ́jọ́ yìí kó máa jáde ò lọ́jọ́ yìí ṣe máa rèjì o àkó lọ́yẹ́ ẹgbẹ́ mi níbi èrò ọ̀sẹ̀ bá mi lọ ọ̀nà máa rìn káyé ayẹ ní òun ti rí o. ìbà lọ́wọ́ ọlọ́run ọba mi ọlọ́run ọba tó ń bẹ kí bẹbẹ ó tó mọ̀ bẹ àdéhùn ìjẹwò ìkẹ́ baba lókè tí ṣàyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi ilé ayé tó fi ṣe àpótí ìtìṣẹ́ ọlọ́run ọba tí ó gbogbo tí ò sì ní kú lákì gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì kú lé kàbọ̀ sórí ètò yìí ètò wa ìrì ayọ̀ mo gbà ládùúrà wípé ìrì ayọ̀ yóò mọ ṣẹ lọ́ọ̀dẹ̀ mi àti lágbára ọlọ́run ọba ọmọwùmí abíóyè bámigbóṣe lórúkọ tèmi jẹ́ Wùmí àráyé náà rèé àrán ọ̀rin ni bàbá tó bí mi lọ́mọ èmi lọ́wọ́ lẹ́mọ̀nà wọ́n máa fìdí onídìgbògiri téèyàn gbọdọ̀ fi tẹ̀ gbólẹ̀ lórúkọ ẹnìkejì mi. ẹmọrájì àbáyọmí ló kọ mi ọmọ ẹgbẹ́ lóde Ọ̀yàn mo kí gbogbo tó lórí tẹlẹmù tó ń bá wa bá ìkànnì yìí bọ̀ láti gbà tá a ti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣé o kì í ṣe nípa ọgbọ́n àbí nípa agbára àánú la rí gbà ẹ ti máa gbé kalẹ̀ ètò yìí bá a sì máa ń ṣe ni pé a máa ń ṣe àṣàyàn ọ̀kan òjọ̀kan àwọn lẹ́ẹ̀kan láwùjọ yíká gbáńlá ayé níbi tá a ti ń ṣe àfihàn ìrírí àti ìmọ̀ràn wọn fún ìtẹ̀síwájú ti gbogbo ẹ̀yin ènìyàn náà tí ẹ̀ ń wò wá lẹ́nìí tá a lẹni tá a tún gbé wá gbajúgbajà ni wọ́n báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ibo ni wọ́n ti ń bàbọ̀ ibo ni wọ́n bá dé mọ̀jẹ̀ ń gbẹdùn lọ́wọ́ bàbá gẹ́gẹ́ bàbá bá ń dá akọyin fún gbogbo àgbáńláyé tí wọ́n ń wò wá. ayọ̀ mo wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ òjò ọ̀rọ̀ níkùnníkùn mi ẹtẹ́ tí ẹ gbóni tuntun lẹ́nu ọmọ ọba ọ̀tẹ̀ wẹ́wẹ́ akéwì tí ń bẹ ní àyín ẹ paramọ́ èmi àìládé akọ ẹkùn tí forí jà tí tó ń fìròjà. mo kí ẹ̀yin atọ́kùn mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà létí ẹ̀ ń wò wá ojú yín ò ní fọ́ etí yín ò sì ní di. orúkọ mi ni ọmọọba Ayọ̀ Ọládàpọ̀ kò jù báwọn náà lọ. tí gbogbo àwọn èèyàn ń pè ní Ayọ̀ Wòlewòle. níbo ni Ayọ̀ Wòlewòle ti jáde wá. mo ṣiṣẹ́ wòlewòle dáadáa fún 30 ọdún àtọdún 5 35 years. I retired as an environmental health officer. ọmọ bíbí ìlú wo ni bàbá wa Ayọ̀ Wòlewòle. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi lọmọ Ìjẹ̀ṣà òṣèré onílé obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ Ìjẹ̀ṣà Ògúnlàdúdó ọmọ Akẹ̀láwẹ̀ ẹ̀gbọ́n ni a kì í polówó epo níṣokùn àfolówó àdín èmi lọmọ Èkìládé ẹgbẹ́ èkì ìjagun ọmọ arílà pẹ̀kọ̀rọ̀ oko ọmọ arílà mójú abẹ gbogbo rẹ kí mo mọ̀ kí ló ojú yẹni kí màá fi tara láṣẹ ọmọ níṣàlẹ̀ mi. ó di àbáwò ewu tẹ́ ń kéyìn àjọ fà lónìí o. o ewu tẹ́ ń kéyìn àjọ fà ẹ̀ tún kéwì ni. lágbára Ọlọ́run. ayé ti mọ̀ yín wọ́n da yín mọ̀. tí a bá ń sọ̀rọ̀ ewì mo ti bẹ̀rẹ̀ ewì kíké látìgbà tí mo ti wà ní primary school. bàbá mi ló tó bí ọdún mélòó tẹ́ ẹ ti ń bá iṣẹ́ eré orí ìtàgé bọ̀. ó ti lé lógójì ọdún. báyìí. bẹ́ẹ̀. ẹ dákun àárín inú mi àbẹ̀rẹ̀ àwọn wo lè dìjọ bẹ̀rẹ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀. bí èmi tún ṣe bẹ̀rẹ̀ ó yàtọ̀ díẹ̀ sí ti àwọn èèyàn torí pé nígbà tí mo ti wà ní primary school ní to be precise primary 2 ni mo ti ń ṣeré orí ìtàgé ní school. ìgbà tí mo dé primary 4 ló di wípé wọ́n fún mi ní best actor ní gbogbo ilé ìwé yẹn. ìgbà tí ó wá di wípé ibi tí ewì ti wá rèé a fẹ́ lọ ṣe program kan tá à ń pè ní OSFAC lọ́dún yẹn that was Oyo State Festival and Art. so a gbé eré onítàn àti eré oníṣe a first ní Ifẹ̀-Ìjẹ̀ṣà zone ẹ̀mọ̀ pa ayé Oyo State ni mo kéwì mo first ní Ifẹ̀-Ìjẹ̀ṣà zone àwa tún lọ pàdé Ìbàdàn láti ṣe final so ibẹ̀ náà ni mo ti tún gbégbá orókè gẹ́gẹ́ bí akéwì tí n bá rántí nígbà yẹn gbẹ́kúdé àti iṣẹ́ abẹ ni mo kọ ìwé lé lórí. gbẹ́kúdé àti iṣẹ́ abẹ ìwé kan tá à ń kà ní school bẹ́ẹ̀ ni. ẹjẹ àtàlẹ kọ ìwé yẹn ẹ lọ́nu gbẹ́kúdé díẹ̀. mo dé èmi àjọ náà akéwì abíṣẹ́rẹ́ nímú mo dé bí mo ti ń dé àmọ́ kí n tó tú kẹ̀kẹ́ ewì sílẹ̀
mojúbà lọ́wọ́ ẹlẹ́dàá ṣẹ̀dá ǹjẹ́ ọba Èdùmàrè mojúbà lọ́wọ́ rẹ wọ́n ní bọ́mọdé bá dúpọ̀ orí àná dandan ni kó gbò mí òmùwẹ̀ tí òjúbò odò olú erin ní gbé wọn lọ kákùkọ gàgàrà tó kọ dandan ni kó gbọ̀n yẹn nù. Ọlárewájú Adépọ̀jù mo kí ọ ọkọ ọba òní sọ ọ lẹ́sẹ̀ Yẹmí ẹlẹ́bùúbọn ẹ̀yin lọ́mọ wo tí ò ṣe fọwọ́ bí ti mú túbọ̀ sán ládàpọ̀ ẹ̀ǹdẹ̀ ń bẹ̀rù ẹ̀yin lágbódegbò ọkùnrin jó kọ gúdúgúdú abẹ ìjákànjákàn ǹjẹ́ ìtàn mi ò ní dorí ìgbékúdè tọkọtaya nìṣẹ́ àtasọ̀ dẹ́ni bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́ òrówó olé san bẹ́ẹ̀ ni aṣọ òrí nǹkan jẹ́ tààrà olúwọba ló kúkú rán mi sí wọn ó ní kí ìṣẹ́ ó béèrè ohun tó fẹ́ kásọ̀ ó béèrè ohun tó àbá rẹ̀ ẹ ṣe ń bú ẹyìn ìjẹ́ ìwà ṣe tó ń ládùn inú nínú ayọ̀ rẹ̀ fún máa ní àǹfààní àti rí ń gbé wá. Nígbà tí a ṣèjẹ eré orí ìtàgé ń lọ school so ń gbà tí ẹ̀gbọ́n àbúrò bàbá mi tó ní pé kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ tí n bá ti jáde secondary school pé kí n wá ṣiṣẹ́ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ sí Federal Ministry of Health ní Federal Secretariat ní Ìkòyí every day tí n bá ti múra tán ọmọ ẹ lọ. Ìjọ́ kan ló jáde tó ní ìwọ fẹ́ máa ṣiṣẹ́ o ò ní ju school sat lọ fẹ́ ṣiṣẹ́. Ṣé bẹ́ẹ̀ lẹ sọ fún dádì mi lè sọ jù torí ẹ̀ ń jù àlọ́ ìbẹ̀rù ń bẹ láyé ìjọ́hun àwa lọ. Ìjọ́ kan tí ọpọlọ mi wá sílẹ̀ níjọ́ tí mo wá owó tó yẹ kí n kó dání mi kó dání owó tí mo fi wọkọ̀ níbẹ̀ nìkan ni nígbà tí mo fẹ́ máa lọ àwọn sì ti jáde wọn lọ mẹ́ta kò sí mo ti fẹ́ rí owó tí màá fi wọkọ̀ padà ẹsẹ̀ ni mo fi rìn láti Federal Secretariat láti Ìkòyí dé Yaba. Kábíyèsí ọba mímọ́. Kọ́mọ kan ọmọbìnrin kan torí wípé àárẹ̀ ń bẹ lójú mi ló wá ní kékeré ṣe òun ló wá san owó mi dé Bàrígà ní Àpẹẹlẹ mo wá jí láàárọ̀ ọjọ́ kejì mo ní ẹgbóná ṣe bí mo méwì ike bí mo ṣe gba rédíò Lagos or getting to Radio Lagos mo ṣe lẹ́nu géètì mo pàdé ẹnìkan wá ní ẹjọ́ ọmọ méwì ike ó kàn gbá mi lọ́wọ́ ọmú wá ní pé kí n jókòó sórí bẹ́ńṣì wá ní kí n kéwì wá ilé tí mo sọ tán lẹ́ẹ̀kan gbẹ́kúdé àti ṣe àrùn bá sáré ké mo sì ti máa ń lo àwọn òde ìnáwó tí ń lọ máa kéwì kiri níbi àwọn némì níbi àwọn wedding tí ń bẹ MC pé ẹ̀dá kan ìgbìyànjú kéwì ẹjú mẹ́ta nígbà tí wọ́n wà léṣà ọdẹ so mo lè kéwì márùn lórí conveniently nígbà yẹn ṣe mọ̀ pé ọmọdé sì ní mí kò sí tí mo forí rú bẹ́ẹ̀ni ó wá ní mélòó mo lè ké mo ní mo lè ké márùn olódà ó wá mú mi wọ studio lè rántí ẹni tẹ́ rí gbà náà. Ọlọ́run fọ̀run kẹ́ wọn wọ́n padà wá sí Unique FM again láti wá ṣe ọ̀gá wọn bẹ̀ but wọ́n ti kú báyìí ọmọ Èkìtì ni wọ́n Ọ̀pẹ́yẹmí Fájẹmí lẹ́yìn Ọ̀pẹ́yẹmí Fájẹmí lẹ́yìn ọ̀gá mi dáadáa àwọn ló gbà mí lọ́wọ́ mú jọ. Kábíyèsí ọba mímọ́. Wọ́n wá ní pé kí n kéwì mo bá sáré kéwì pé mo ṣe lọ rìkọ́ọ̀dù 5 nìyẹn wọ́n wá fún mi ní ìwé kan pé kí n lọ gbowó bẹ̀ 5 naira ní ẹ́písọ́ọ̀dù kan. Ẹ bá gbowó bá gba owó. Ìgbà 25 naira. 25 naira. Bá tó béèrè lọ́wọ́ owó dé sà ṣé mo lè 25 naira. owó dé ní ṣé mo tún lè méwì sí onípọ̀ bá dí mẹ́wàá kó torí pé prógráàmù yẹn ọ̀rọ̀ kàbìtì ni 5 minutes to 6 náà rí ilé rẹ̀ ní orí rédíò ní ìgbóngbà yẹn nígbà tí ó fi pọ́sẹ̀ méjì mo ti pa 200 naira. Torí gbà tí mo délé ni mo kó àwọn ìwé jọ mo bẹ̀rẹ̀ sí mú tọ́pìkì mo lè mú márùn ún mọ́ kí ni bẹ́ẹ̀ ní ayé tí òṣọmọ ẹnìkan rí kí ni tí ń jábọ̀ lé ọ̀rẹ́ tí lé ọgbà ìrírí ayé yìí kọ́ bí kólu nípa kọ́ ọgbọ́n ní fi ń kọ́ mo lè mú orí ìpínlẹ̀ bá wánú ayé àkúnlẹ̀ èèyàn ń tọ́jú òrìṣà ọmọ èèyàn kúnlẹ̀ wọ́n dẹ̀ dá wọ́n délé ayé mo bá bẹ̀rẹ̀ sí mú lẹ́sẹ̀ nígbà tí ó fi pọ́sẹ̀ méjì tí n bá sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní Federal Ministry of Health wọ́n á fún mi level 4 65 naira ní ọjọ́ owó ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ méjì mo ti pa 200 naira 200 ní láyé ìgbà náà. Ìgbà tó pẹ́ wọ́n wá rí wípé àwa tá a bá ti ìlú òkè wá máa gbọ́ Yorùbá wọ́n sọ mí di ẹni tí ń ròyìn ní Radio Lagos mo tún wá ń sọ̀rọ̀ yìí náà ní tẹlifíṣàn LTV Channel 8 ọ̀tàn bàbá kan wá bàbá yẹn là ń pè ní bàbá Mọ̀rẹ̀mí Abíóyè Mọ̀rẹ̀mí National Theatre torí pé tí n bá ti wá kúrò ní láàárọ̀ LTV mọ̀ ń bọ̀ mo ti gbà pé mo ti ríṣẹ́ ibẹ̀ là ń jókòó sí bí bàbá yẹn ṣe ń bọ̀ lónìí ẹ̀yin tẹ́ ẹ bá máa kéwì dẹ́yìn sọ̀rọ̀ yẹn ẹ máa ń gbọ́ Yorùbá o adérẹ́ni tó lè ṣe tíátà nù ń bá náà mo ti ń ṣe sà mo ṣe ń gbà mo wà ní sùkúù mo ṣe sà bí mo ṣe tẹ̀lé bàbá lọ sí ìlú tá à ń pè ní Gàndò lónìí ibẹ̀ láti bẹ̀rẹ̀ sí lọ rìkọ́ọ̀dù à ń rìkọ́ọ̀dù fún GBC à ń rìkọ́ọ̀dù fún NTV à ń rìkọ́ọ̀dù fún NTA7 Tẹ́jú Oṣó àwọn ibi tá à ń rìkọ́ọ̀dù fún nígbà yẹn gbogbo ìgbà yẹn a máa pàdé Gódógbó àtẹ̀yẹ̀pẹ̀ àtàjírẹ́bì gúrùpù kan náà wá
nínú ìrìn àjò ẹ̀pàdó àbá pàdé àwọn náà wà máa rí ìkọ́dù ń bẹ̀ níbẹ̀ bàbá Sùwé àti Ọbalẹ́ndé wọ́n wá bẹ̀ eventually mo lò bí ọdún 2 sí 3 lọ́dọ̀ bàbá Mọ́rìmí Abíóyè so Mọ́rìmí National Theatre Group so èmi náà ti gbọ́ mo ti dáńtọ́ mo ti rí ìmọ̀ mo ti ní ìmọ̀ ṣe ti yé yín ṣe ti yé mi bí bàbá mi tó ṣe ni wọ́n ṣe pè mí kí n wá padà school ló wá mú mi lọ sí School of Technology ni mo fi wá di WOLEWOLE ṣé gbogbo ìgbà tí mò ń ṣe tí mo wà ní School of Ed yẹn tó bá fẹ́ ṣe program èmi ni màá ṣe MC èmi ni màá kéwì so gbogbo àwọn experience tí mo ti ní láti Èkó ó ti ń jọra wọn èmi náà ti ń nígbà tá a ṣe tán a bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n ọ̀gá kan bú mi ibi tí ìmọ̀ ti wá nìyẹn o ní local government ẹ̀ bá ń ṣiṣẹ́ ẹ̀ rí mọ̀ wípé tó bá di January ẹ̀ máa gbégi dáná tí a máa gbowó bẹ́ẹ̀ ni àwa ń gbowó orí nbì kan ìyá wa ṣẹlẹ̀ wá padà kó wa lọ sí local government executive deputy secretary yẹn yóò máa gbọ́ lónìí lóyìn ẹ̀yìn tọ́ọ̀gì council gbogbo tẹ̀ nínú ẹ̀ ní ju diploma lọ. Abádélé mo bá bú ẹkún yẹn lásán títí tèmi àtọ̀rẹ́ mi fi ní pé Áfíríkà padà school nítorí mú mi padà sí UI mo lọ ṣe degree mi nígbà tí di apádà wàá sọ fún pé a ti ṣe degree o.